Ẹ kú iṣẹ́ o. Ẹ káàsán gbogbo ẹ̀yin èèyàn wa pátá níbi tí ẹ ti ń wò wá pátá nílé lóko. A kí yín ẹ káàsán. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá nílé lóko. A kí yín ẹ káàsán. Gbogbo ọmọ Yorùbá pátá nílé lóko. A kí yín ẹ káàsán. Ẹ̀yin màmá wa nílé lóko. A kí yín ẹ káàsán. Ẹ̀yin bàbá wa nílé lóko. A kí yín ẹ káàsán. Gbogbo àwọn tí ń jìjà ìgbára lórí ọ̀rọ̀ Yorùbá Nation, mo tún fi àkókò yìí kí yín wípé ẹ káàsán, ẹ kú iṣẹ́ ọmọ ṣe. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa lórúkọ Jésù. Àmín. Ẹ ṣé gan ni. Mo fa àkókò yìí tún kí bàbá Koiki. Ẹ ṣé gan ni fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe. Ojú òní tì yín. Mo tún fi àkókò yìí kí bàbá wa Sunday Igboho. Ẹ ṣé gidigidi gan. Ẹ kú iṣẹ́ ọmọ ṣe. Ojú kò ní tì yín. Ẹ ò ní ṣubú ara. Ẹ ò sì ní ṣubú ẹ̀mí pẹ̀lú àṣẹ Èdùmàrè. A fi àkókò yìí kí gbogbo àwọn tí wọ́n dìde lórí ọ̀rọ̀ Yorùbá Nation pátá. Lágbára Ọlọ́run, ẹ ò ní ṣubú ara, ẹ ò ní ṣubú ẹ̀mí, ìbànújẹ́ kankan kò ní ṣẹlẹ̀ sí yín lórúkọ Jésù. Yorùbá Nation yìí, ojú ẹ̀mí wa, ojú ẹ̀mí yín, ojú ẹ̀mí gbogbo àwọn ọmọ wa, ojú wa ló máa ṣe. Àwọn tó bá ní kò ní ṣojú wa, ẹ̀yìn wọn ló máa padà ṣe pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé bí kò bá ti sí nǹkan kan, obìnrin kì í jẹ́ kí mo lu o. Tí n bá ti jáde, a ní nǹkan tó gbé mi jáde. Síbẹ̀síbẹ̀ mi ò lè jáwọ́ kúrò lórí ọ̀rọ̀ àwọn pásítọ̀ wa yìí nítorí pé kí ni àwọn lọ́lọ́run rán mi sí. Ó rán mi sí wọn dáadáa. Tó pé púpọ̀ nínú ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, tí àwọn bá ti lè mú ọwọ́ wọn kúrò, tí wọ́n ti dúró lórí ẹsẹ̀ wọn wípé nǹkan tó lọ́run fi ń wọ̀n wáyìí náà ló fi ń wọ̀n àwọn ọ̀rọ̀ Nàìjíríà yà á ti sọ̀ọ̀vù ẹ̀ ti pẹ́. Pọ́blẹ́mù táwa ń rí pẹ̀lú àwọn wòlíì àgbàlagbà ni wípé ohun tí Ọlọ́run fi ń wọ̀n wá, òun kọ́ ni àwọn ń rí. Àwa mọ̀ bóyá Ọlọ́run tó ń lo àwa, òun ló ń lò wọ́n, àbí Ọlọ́run tó ń lo àwọn kọ́ ló ń lo àwa, kò yé wa. Ọ̀rọ̀ yìí ń dá controversy sílẹ̀ nípa pé ṣé ohun tọ́lọ́run sọ fún àwa gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run náà, ṣé kì í ṣe Ọlọ́run ló ń sọ ni? Ọlọ́run sọ nípa ìlú yìí wípé ìlú tá ń pè Nàìjíríà, gẹ́gẹ́ bí ohun t'Olúwa sọ fún èmi o. Ó ní ìlú yìí, Nàìjíríà yìí, ó ní kò sí nǹkan kan tó lè jẹ́ kó ṣiṣẹ́ mọ́. It cannot work. So therefore, he has given us an order to fight the battle, then, and to recover Yoruba nations. That is all. He has given order. Then àwa mọ̀ bóyá àwọn ìránṣẹ́ Ọlọ́run wa àgbà, bóyá àwọn ò rí ohun tí àwa ń rí. Olúwa ní kí n sọ fún gbogbo yín pátá lénìí yìí. Ó tún rán mi sí yín. Adébóyè ni, Olúkọ̀yà ni, Oyèdépò ni. Olúwa rán mi sí yín lónìí. Kúmúyì ni, TB Joshua ni, Sam Olú Alọ́ ni, Sam Òjó ni, Ọ̀yákìlómẹ̀ Abíára, Ẹ̀sìkáyà àti CAC. Olúwa rán mi sí gbogbo yín àti gbogbo àwọn wòlíì tí wọ́n ń pera wọn ní wòlíì àgbà. Olúwa rán mi sí yín lónìí lórí bí nǹkan bíi 3 sí 4 àti 5. Olúwa ní kí n sọ ọ̀rọ̀ lórí ẹ̀ kíákíá pé kẹ́ ẹ tètè lọ mójútó. Ìkíní, gbogbo ẹ̀yin wòlíì tí ẹ ti ti ọwọ́ yín bọ ọ̀rọ̀ ìjọba, Olúwa ní kẹ́ ẹ lọ jáwọ́, nítorí wípé kò sí wòlíì tó ti ọwọ́ ẹ̀ bọ àwọn nǹkan ìjọba, bóyá wòlíì àbí ìránṣẹ́ Ọlọ́run tí ó wà nínú politician tí ó lè sọ òdodo láyé àti láéláyé. Kò sí ìránṣẹ́ Ọlọ́run tó gba àwọn ìjọba láyè ní àyà ẹ̀, àbí tó gbà wọ́n láyè kí wọ́n rúùlù òun, kó gba politician láyè kó rúùlù life òun tó lè sọ òtítọ́ jáde láyé. Torí ìdí èyí, a rán mi sí gbogbo yín. Kì í ṣe nítorí tòní. Olúwa fi ìran kan wọ̀ mí ní òru èní mọ́júmọ́ àárọ̀ wípé àwọn wòlíì tí wọ́n pera wọn ní wòlíì àgbà yìí ti jogún ayé, wọn ò lè jogún ìjọba Ọlọ́run.
a ò lè kó méjèèjì pọ̀ kó o jogún ayé kó o tún jogún ìjọba Ọlọ́run. So therefore Olúwa sọ wípé kí n sọ fún gbogbo ẹ̀yin wòlíì wípé ẹ ti jogún ayé o, ẹ ò dẹ̀ lè jogún ìjọba Ọlọ́run àfi tẹ́ ẹ bá kúrò nínú kẹ́ ẹ kúrò ń bẹ̀. Kò sẹ́ni tó wà nínú politician tó dẹ̀ péré ẹ̀ níránṣẹ́ Ọlọ́run, kò sí bó ṣe lè jẹ́ tó pé wọ́n máa jọ jẹ dòdò ni, kò sí nílé sọ dòdò jáde nípa ohun tí wọ́n bá ń ṣe. So therefore ẹ lọ mú ọwọ́ yín kúrò níbẹ̀ pátápátá gẹ́gẹ́ bí ohun tó Olúwa tó ní kí n sọ fún yín lónìí. Ìkejì ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn wòlíì tí mo dárúkọ wọn síwájú yìí, àwọn ni wọ́n ti dá wàhálà sílẹ̀ láàárín èèyàn sí èèyàn tí Ọlọ́run dá. Wọ́n dá wàhálà sílẹ̀ láàárín èèyàn sí èèyàn tí Ọlọ́run dá. Olúwa ní kí n sọ fún yín, ẹ tètè lọ mójútó kẹ́ ẹ tó kú, torí tẹ́ ẹ bá kú ẹ ò lè wọ ìjọba Ọlọ́run. Kérúbù kò fẹ́ràn sẹ̀lẹ̀, sẹ̀lẹ̀ kò fẹ́ràn rìdíìmù, rìdíìmù kò fẹ́ràn kúmúyì, kò fẹ́ràn deeper life, deeper life kò fẹ́ràn Pastor Chris. Gbogbo ẹ wá kóra wọn pọ̀. Ọ̀gá yín lè fẹ́ràn ara wọn ṣùgbọ́n ẹ ti kọ́ àwọn ọmọ yín ẹ ti kọ́ wọn wípé kí wọ́n ètì àwọn tí Ọlọ́run dá. Kò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. Ṣé ẹ ti gbàgbé John 3:16 tó kà wípé for God so loved the world that he gave his only son, that whosoever believe in him should not perish but have everlasting life. Ọlọ́run ìfẹ́ ni Ọlọ́run. Ẹ má dá wàhálà sílẹ̀. Olúwa ní kí n sọ fún yín, ẹ ti dá wàhálà sílẹ̀ láàárín àwọn tí Ọlọ́run dá. Ẹ tètè lọ mójútó, nítorí pé ìyí lásán lè má jẹ́ kí ẹ rí ìjọba Ọlọ́run wọ̀. Ìkejì tí mo tún máa tún sọ tó jẹ́ Bible verse ní 1 John 4:8. Anyone who does not love does not know God, because God is love. Ẹnikẹ́ni tí kò bá ti fẹ́ràn, ó ní kò mọ Ọlọ́run, ní tó pé Ọlọ́run jẹ́ ìfẹ́. Kí ló dé tẹ́ ṣe máa dá ìjà sílẹ̀ lórí preaching, lórí pé ẹ fẹ́ jẹ, ẹ fẹ́ mu, ẹ fẹ́ ba ilé onílé kan jẹ́ láti fi bo ti ara yín. Ẹ dá ìjà sílẹ̀ láàárín àwọn Kristẹni, ẹ dá ìjà sílẹ̀ láàárín àwọn tí Ọlọ́run dá nípasẹ̀ ohun tẹ́ ń sọ fún wọn, nípasẹ̀ bóyá ẹ brainwash wọn ni or other things, or by preaching. Ẹ wá dá ìjà sílẹ̀ láàárín àwọn tí Ọlọ́run dá. Olúwa ní kí n sọ fún yín kẹ́ ẹ tètè lọ mójútó láti lè correct area yẹn, nítorí wípé ó ṣeé ṣe kí ẹ má padà fi ojú kàn òun ní ọ̀run. Ẹ dẹ̀ máa sọ pé ẹ ń ṣe iṣẹ́ Olúwa nínú ayé. Ìfẹ́ ni Ọlọ́run. Tẹ́ bá tún wo First John 4:16, Olúwa sọ pé so we have come to know and to believe the love that God has for us. God is love. Whoever abide in love abide in God, and God will abide in him. Ẹ lọ mójútó. Olúwa ló ní kèmí bá yín sọ. Olúwa ní ẹ ti sọ nǹkan nù nítorí pé ẹ ń wá nǹkan ayé. Ẹ ti sọ nǹkan nù, ẹ ti bà nǹkan jẹ́. Àwọn tó dẹ̀ wà nínú ayé believe wípé, ó believe yín wípé ọ̀rọ̀ tẹ́ ń sọ tòótọ́ ni. Ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ lè dá wàhálà sílẹ̀ láàárín Kérúbù àti ẹ̀yin. Nǹkan tẹ́ ṣe ni wípé ẹ ti dá ọ̀tá sílẹ̀ láàárín àwọn tí Ọlọ́run dá. Ẹ lè dá wàhálà sílẹ̀ láàárín sẹ̀lẹ̀ àti ẹ̀yin kẹ́ preach pé ohun tá à ń lò ti èṣù ni. Kò ń ṣe ti èṣù. Kò sóhun tí èṣù dá. Èṣù ò dá nǹkan kan nínú ayé yìí wípé kó ba nǹkan jẹ́.